tí ò já sí. Kò kí ń ṣe pé tèmi náà já sí ohun tó bà mí lẹ́rù òun ni tàlájì. Tó bá jẹ́ tàlájì ìyẹn na small thing nítorí dádì mi yóò sí nílé mọ́mì mi yóò sí nílé ẹ̀gbọ́n mi yóò sí nílé èmi nìkan mo wà lé wá gba kóńdó báwo kan máńdò wọlé jẹ́ ká wọlé kò sí tí ó sì ọjà wọlé. Ẹ má wo ilé owó mi ní ìwàgbà. Alhaji ọkọ mi ti kú. Ọkọ rẹ̀ ti kú ó gbó mi lọ sọ́run. Ẹ̀yin náà ẹ wò òkú ẹ̀rẹ̀ nílẹ̀. Òkú rẹ̀ rèé lílẹ̀ kí n wà yìí n máa gbọ́ owó mi. Alhaji ẹ wò kọ́kọ́ mi nílẹ̀ a fẹ́ lọ sí sínú ìyẹ̀pẹ̀ ni. Àgbàlagbà wọn sọ pé ẹ lè bàjẹ́ gbèsè bó bẹ́ẹ̀ ti kú omi forí dólẹ̀. Ó ti forí dólẹ̀. Àgbàlagbà wọn tó sọ pé ẹ lè bàjẹ́ gbèsè ó ń gbẹ́sẹ̀ kan sókè. Ẹ wò ó ti kásẹ̀ sókè. Àgbàlagbà wọn tó sọ pé ẹ lè bàjẹ́ gbèsè káwọ̀ kan sókè. Ó ti káwọ́ sókè. Kò sí wàhálà o kí n wà yìí wákàtí 6 ní máa lò líbí àdẹ̀gbówó mi. Ẹ jọ̀ọ́ Alhaji. Ṣé ẹ̀lì síkúrè máa gbó mi dé kó máa gbó mi kò sí wà máa gbó mi o. Alhaji Mo ò lè máa gbówó mi. Kí mi ṣẹlẹ̀ líbí? Ìmọ̀ ni Ọlọ́run fẹ́ rọ̀kà ló bá wọ́ mi wọlé ló bá bá mi bùbá ló bá tún mi nírò nígbà náà ló wá. Bẹ́ẹ̀rù ẹ̀sán wọ́n yẹ̀ fọ́ olóṣèlú ẹlẹ́jìbà aṣẹ́wó ó ga fún ẹ̀. Bọ́dẹ̀ get out máa lọ useless person. Kórópópóm aṣẹ́wó kórópópóm. Mo ti lélẹ̀ yọrọ mo ti lé lọ mo ti padà wá bẹ́ẹ̀ dìyẹ ìwọ ìwé lọ́ní kò lọ́kà ó bá ń ṣe kùré ó yádọ̀ falẹ̀. Alhaji Ó ń dùn ẹ́. Alhaji Ó ń dùn mọ́ ẹ. ṣé Alhaji Ayé ẹ̀ fọ́. Alhaji Máa fọ́. Alhaji Bẹ́ẹ̀ fọ́ ra. Fọ́láìsì. Alhaji Orí ọ̀dá. Alhaji Orí ẹ̀ bàjẹ́. Orí dá fún ẹ. Orí ṣe rẹ̀. Alhaji Orí ẹ̀ fọ́. Alhaji Orí ẹ̀ bàjẹ́. Alhaji Orí ẹ̀ fọ́. Alhaji Bẹ́ẹ̀ sọ̀hún. Alhaji Orí ẹ̀ fọ́. Alhaji Orí òṣì dá. Alhaji Bẹ́ẹ̀rù ẹ̀sán.